Iléeṣẹ́ Premier FM náà ni ẹ ti ń gbọ́ wa tí a ti ń kàn sí yín ní òpópónà Badébímpé Dùgbẹ̀ Ìbàdàn. Ní báyìí àsìkò ti tó láti tún jọ gbọ́ wá sí lórí ètò Nuru Islam. Àwọn ọmọ olóògbé Elizabeth Babatunde tí ilé Gomboro ní Èrúwà, àwọn ni wọ́n sanwó fún ètò yìí. Ẹ máa bá wa kálọ. بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المجتبى. adúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. adúpẹ́ fún òjò tí Ọlọ́run tí ó tún rọ̀ fún wa yìí, òjò alálùbáríkà ní kọ́lọ́run kó ṣe, mutirna bi fadlillahi wa rahmatihi. lálẹ́ yìí lágbára Ọlọ́run ọba, gẹ́gẹ́ bí ìṣe wa, ètò yín, ètò wa, ètò ń retí, ètò àlùbáríkà, ìyẹn Nurul Islam, ètò tí a pìyàmọ́ ní ìrántí màmá wa, màmá àlùbáríkà, kọ́lọ́n kó bá ní ṣe àlékún màmá náà. màmá tí mò ń pèrè ní Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Àbọ̀rẹ́rìn ní Èrúwà. lálẹ́ yìí lágbára Ọlọ́run, àtúnjọ kẹ́kọ̀ọ́, àtúnjọ bu omi ọgbọ́n àti ìmọ̀ àdìjọ bù mọ́. bó tilẹ̀ jẹ́ pé àwa méjì ni a wá lálẹ́ tòní, bàbá àwọn ni wọ́n ṣíwájú, tèmi wá tẹ̀lé wọn lẹ́yìn. àwa jọ kọ́wọ́ àjọ wá sí iléeṣẹ́ rédíò ní alẹ́ tòní. lágbára Ọlọ́run, ẹ gbádùn wa lálẹ́ yìí dáadáa, torí pé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ bá wa sọ lónìí, ọ̀rọ̀ tí ó pàtàkì púpọ̀ ni. ṣùgbọ́n kí n tó lọ síbi eléyẹn, gẹ́gẹ́ bí àwọn yàbí ṣe ń tẹ àtẹ̀jíṣẹ́ láti pàṣẹ ẹ̀rọ alágbèéká àti bá a ṣe ń pè lónìí ràn pé Muhammadul Qudwa Nurul Huda a ní àgbọ̀mọ́. inú mi dùn wípé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọba, nípa ti Muhammadul Qudwa yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ Ẹtì, kìí ṣe jímà ti ọ̀túnla yìí, ṣùgbọ́n jímà ti ń bọ̀ lẹ́yìn eléyìí. so ẹ bá ti ń ti jímà dé, tẹ́ẹ̀tún darí wá sílé láti bí aago 6 bọ̀ sí 7, ó ní ètò yìí, ó ní ẹ máa gbádùn rẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ lágbára Ọlọ́run ọba. àsìkò tẹ́lẹ̀ kejì náà ẹ máa gbọ́ lórí ètò ti ọjọ́ mẹ́jọ, kọ́lọ́ọ̀bá kó sọ àjò ọjọ́ mẹ́jọ lọ. lọ́dọ̀ àwọn Yorùbá, bókù tí ọba kú, wọ́n ní bàbá sọ̀rọ̀ lẹ̀ kó tó kú. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú hajj ìhóró kan èyí tí ànábì tí ó ṣe tó fi dágbére fún gbogbo mùsùlùmí àgbáyé pé ó tún di ọjọ́ gbẹ̀ǹde alùkìyámà o. nínú hajj náà, ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ àsọ́ọ̀lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́, ọ̀pọ̀lọpọ̀ ìdájọ́ ńlá ànábì gbé kalẹ̀ ní ọjọ́ tá a wí yìí, ìyẹn ní ọjọ́ àràfá. kí wàá ní tí ànábì sọ? àwọn ẹ̀kọ́ wo la fẹ́ rí kọ́ nínú rẹ̀? ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àgbà ni. bàbá wa àwọn náà bá ní yànnàná ọ̀rọ̀ náà. bàbá tí mò ń pèrè àwọn náà ní Fadilati Sheikh Abdulwahid Abdulhamid, kọ́lọ́n kọ́ bá ní fún wọn ní ẹ̀mí gígùn, àlékún àlàáfíà ara, àrísìkí tó yanjú, kọ́lọ́n bá ní fi ta bàbá lọ́rẹ.
àwọn ni wọ́n máa bá ní ṣe àlàyé ọ̀rọ̀ tí ànábì wa tí ó sọ ìyẹn khutbatu hajjatul wada khutba tánàbí ṣe ìbánisọ̀rọ̀ èyí tánàbí ṣe nígbà tí ń dágbére níbi hajj ọdún kan tí ó ṣe falyatafaddal sheikh mashkura. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin wassalatu wassalam ala imamil mursalin wa khatamin nabiyyin wa ala alihi wa ashabihi ajma'in. adúpẹ́ ní ọ̀dọ̀ ọba Olúwa wa alhamdulillah ọba tí ó dá wa nítorí ẹ̀sìn Islam tó torí rẹ̀ dá gbogbo àwọn èèyàn àtàwọn àlìjànú sílé ayé tó wá fi ọ̀nà ìsìláàmù rẹ̀ mọ̀ wá ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlà tó sì ṣe wá lọ́mọlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam. oríire ńlá ni a ṣe kí ọlọ́run ọba aláàánú jùlọ kọ́mọ́jà máa padà sí ibú. ọba aláforíjì ẹ̀ṣẹ̀ àwa ń bí ọ forí ẹ̀ṣẹ̀ wa jìn wá o ṣàánú wa jẹ́ alábọ̀ rẹ̀ lọ́lá àjọ kan ṣoṣo rẹ̀ ìwọ ọlọ́run. gẹ́gẹ́ bí àwọn àfáà wa gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ẹ̀rí ọ̀rọ̀ tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó bá àwọn èèyàn sọ ní hajj ẹyọ kan oṣù péré tó ṣe fọ́lọ́run tí ó fi ilé ayé yìí sílẹ̀ tó fi lọ fi àbọ̀ fún ọba Olúwa wa tọ́ràn ní ṣe oríire ńlá sí gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtàwọn àlejànú lápapọ̀. gbogbo alámọ̀ yìí pé ọdún kẹwàá ìjírá ni òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ṣe hajj yìí kọ̀ wá dá ṣe ó ṣe pẹ̀lú òbítíbitì àwọn sàábé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ni torí wípé ọdún kẹjọ ìjírá ní ilẹ̀ Mákà ló di ilẹ̀ ẹlẹ́sìn Islam lọ́lọ́run ṣe fatihu fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam nípa ilẹ̀ Mákà àtàgbègbè rẹ̀ tó di ilẹ̀ Islam tí ò sí òòṣà àti ìbọ̀rìṣà àtàwọn olóòṣà níbẹ̀ mọ́ kò sì ní sóòṣà àti abọ̀rìṣà àti kèǹfèrí ṣíṣe ní Mákà àtàgbègbè rẹ̀ tọ́jọ́ gbéǹde àlìkìyámọ̀ ó fi dé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. ilẹ̀ wa náà tó ṣà àtàwọn abọ̀rìṣà wà Ọlọ́run ọba dákun bá ní kó ṣàkú ńlẹ̀ wa torí ẹbọ yìí ṣe nǹkan rí ìbọ̀rìṣà yìí ṣe nǹkan rí èyí ó ṣe fi Ọlọ́run lẹ̀ tọ́jọba dẹ́dà tí a máa bọ odò tí ó máa bọ igi tí ó máa bọ ọ̀pẹ tí ó fi Ọlọ́run tọ́ da tó ń ṣèjẹsẹ̀ mú fún un lẹ̀ tí ò ní máa sìn tí ó máa sìn kan nínú ẹ̀dá tọ́lọ́run dá. Ọlọ́run dákun pánípaná adẹ́bọrẹ́ rẹbídí àṣetánì ńlẹ̀ súnà ànábì rẹ Muhammadu àti ìsìláàmù rẹ máa bá ní ṣàgbéga rẹ fún káàkiri orílẹ̀ rẹ abẹ̀wò Ọlọ́run ọba bẹ́ẹ̀ Ọlọ́run ọba dákun mọ́sá ìṣe bẹ́ẹ̀ o. ẹ̀rí ọdún kẹsàn-án ìjírá òjíṣẹ́ Ọlọ́run kó lọ ṣe hajj tó ń ti bí Mákà ṣe ti di ilẹ̀ Islam lọ́dún kẹjọ ìjírá. àwọn sàbẹ ńlọlọ ṣe hajj tánàbí fi Abubakar ṣe àmírù wọn lọ́dún kẹsàn-án ìjírá ńgbọ̀ wá di ọdún kẹwàá ìjírá lòjíṣẹ́ Ọlọ́run lọ́wọ́ á lọ ṣe hajj léyìí tó ṣe pé òbítíbitì àwọn sàbẹ ńlọ pẹ̀lú ẹ̀ bó ló ṣe jẹ́ torí kó kéde kó yọ hajj rẹ̀ lọ ṣe ó kéde fáwọn èèyàn pé ó ń fẹ́ lọ ṣe hajj lọ́dún yìí o gbogbo ẹni tóun náà bá fẹ́ lọ ṣe hajj kó máa múra. àwọn èèyàn wọ́n wá tú yáyà ẹ̀rí nílùú Mẹ̀dínà àtàwọn oríṣiríṣi ìlú àwọn tí wọ́n wá sí Mẹ̀dínà pé àwọn jọ gbéra pẹ̀lú ànábì ni láti Mẹ̀dínà àwọn tí wọ́n lọ pàdé ẹ̀ lójú ọ̀nà àwọn tó ṣe yí pé ìlú wọn súnmọ́ Mákà tí wọ́n ti lọ dúró dè ní Mákà wípé yóò bá wọn níbẹ̀ ni àwọn jọ ṣe hajj eléyìí pẹ̀lú rẹ̀ ni táwọn ò fi ní ládàá pa àwọn ṣe hajj pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam táwọn ò fi rí bó ṣe ṣáájì rẹ̀ gẹ́lẹ́ tí ó jẹ́ ẹ̀kọ́ fún àwọn àti fún àwọn ẹlòmíràn lẹ́yìn àwọn. òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam ó gbéra ní Mẹ̀dínà pẹ̀lú òbítíbitì àwọn èèyàn ẹ̀rí ó sì dé Mákà pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run. ó kọ́kọ́ ṣe umura
kó tó di pé iṣẹ́ hajj yóò bẹ̀rẹ̀ òun àtàwọn sàbí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà tí wọ́n pẹ̀lú ẹ̀ nínú iṣẹ́ hajj yìí ngbò sì di àkókò tí iṣẹ́ hajj ó bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún ìjírá tá a mọ̀ ní sulé hajj tá à ń pè ní yóòmù tẹ́rúwíyà ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún àwa mùsùlùmí ìníṣẹ́ hajj máa ń bẹ̀rẹ̀ àwọn èèyàn gbé Urumi pẹ̀lú ànábì tó ti wà nù Urumi tẹ́lẹ̀ torí pé hajj kìrọ́ọ̀n ni lànábì ṣe ó mú ẹran dání láti Mẹdínà tí ó pa lẹ́ran àdáyá ọlọ́ umura pọ̀ mọ́ hajj ni kò bọ́ra alẹ̀ bó ṣe parí umura òun àtẹnìkan nínú àwọn sàbẹ tí wọ́n jọ mú ẹran dání láti Mẹdínà tí wọ́n fi ṣèbàdà fọlọ́n tí wọ́n bá parí hajj wọn tán hajj kìránù lànábì ṣe ìyẹn lòun ò fi bọ́ra alẹ̀ bó ṣe parí umura rẹ̀ ó wà nù ìrọ́m títí tí ọjọ́ kẹjọ oṣù kejìlá fi dé tí í ṣe yóò mú tẹ́rúwíà tí wọ́n bẹ̀rẹ̀ ẹsẹ̀ so ṣùgbọ́n àwọn sàbí yòókù tí wọ́n mẹ́ran dání ó ní kí àwọn bọ́ra alẹ̀ bí wọ́n ṣe parí umura ìyẹn ni hajj tamattu ẹ̀rí bọ́ra alẹ̀ wọ́n kó sínú aṣọ ìlú wọn láǹfààní láti púrì ìjọba móbìnrin rẹ̀ dání láǹfààní láti dọ́dọ̀ obìnrin rẹ̀ kó tó di pé wọ́n gbé Urumi ti hajj yóò mú tẹ́rúwíà dé àwọn lọ gbé Urumi wọ́n wẹ̀ wọ́n kó sínú Urumi iṣẹ́ hajj wọ́n bẹ̀rẹ̀ hajj anabi sallallahu alaihi wasallam pẹ̀lú wọn gbéra láti Maka ó di Mùnà ni wọ́n ti káyìlá àtàlàsárì àti magribi àti sáì àti àsùnbà ọjọ́ àràfà tí í ṣe ọjọ́ kẹsàn-án sulé hajj òòrùn yọ tán lànàbì àtàwọn sàbẹ ni wọ́n gbéra láti Mùnà ó dá àràfà ànábì dé àràfà ó dúró ní àràfà khutuba tó wá ṣe ní ọjọ́ àràfà yẹn ó ní ẹ̀kọ́ tálẹ́ òní ìní ọ̀dàlẹ́ ní orí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run sàmọ pé ní àràfà nígbà tí oòrùn bá yẹ tàrí dáadáa tó ń kù sáátà tákòókò àṣírí tí ó wọlé dé ìlà kí àìlà àti kíni o àlàásárì àìlà ní rákà méjì àlàásárì ní rákà méjì ẹ̀rí àní pẹ̀rùn síwájú ṣùgbọ́n a sì kọ́ mọ̀ síwájú ìkíní kejì so bá a ṣe ṣe nu láràfà khutuba tánàbí wa ṣe láràfà ò ní ẹ̀kọ́ tálẹ́ òní ní ọ̀dàlẹ́ lórí léyìí tó ṣe pé gẹ́gẹ́ bí àwọn àfáwà Sheikh Abrahman Muhammadu Awwal Ọlálékan ṣe sọ khutuba tánàbí ṣe náà ó kún fún ẹ̀kọ́ àti àsọsílẹ̀ rere fún gbogbo àwa àlè umma ẹlẹ́sìn Islam àti gbogbo èèyàn lápapọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam hajj kan oṣù tó ṣe òun náà nìyẹn ìlọ́bọ́ sí ọdún kẹwàá ìjírá torí pé hajj míì kọ̀báláyé tó fi papòdà gbogbo ọ̀rọ̀ tí sì ń sọ nínú hajj náà làwọn èèyàn ni wọ́n ń fura mọ̀ yìí pé ǹjẹ́ àkókò kò tí máa súnmọ́ báyìí tánàbí fẹ́ fi ilé ayé sílẹ̀ torí òun náà ń pẹ́ sọ ní ọ̀nà tí wọ́n gbà fura mọ̀ yìí pé hajj míì ó lè má débò ńláyé o tóun fi padà sọ́dọ̀ Ọlọ́run tọ́rọ̀ oníṣẹ́ Islam tí gbogbo ẹ̀dá o ìdí èyí gbogbo nǹkan tó ń bá ń ṣe ẹ máa fojú sí ẹ máa ṣàkíyèsí tó ń bá sì ń bá ń sọ ẹ máa gbọ́ kẹrí pé ẹ ń ṣiṣẹ́ tọ̀ sábà pé khutuba hajjá ìní ànábì ìní máa ń ṣe tí wọ́n wà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́yìn tó ṣe khutubatul hajjá yìí tán ọbọ sínú ọ̀rọ̀ tó fẹ́ bá àwa àlìhùmà sọ ní hajj kan oṣù tó ṣe tó fi dágbére fún ilé ayé òdìgbò ṣe nípa rí pé hajj míì tó tẹ̀lé kọ̀báláyé tó fi padà sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala òṣìṣẹ́ Ọlọ́run ní inna dima'akum ẹ̀jẹ̀ ẹ̀yin èèyàn wa amwalakum àti dúkìá yín haramun alaykum èèwọ̀ ní láàrin ara yín síra yín o ẹ gbọ́dọ̀ para yín ẹ gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ ara yín sílẹ̀ ẹ gbọ́dọ̀ jókòó tẹ dúkìá ara yín mọ́lẹ̀ ẹ̀rí owó ẹnìkejì kò gbọ́dọ̀ gbà lọ́nà ẹ̀tọ́ kọ́sọ́ di ti ara rẹ̀ torí pé èèwọ̀ ló jẹ́ láti ṣe bẹ́ẹ̀ láàrin àwa tá a jẹ́ onígbàgbọ́ òdodo ka hurmati yawmikum hada bọ́jú òní tẹ́yìn èèyàn wà láràfà bọ́sì jẹ́ ọjọ́ wọ̀ tó ṣe pé wọ̀ ni kẹ́ ẹ ta ẹ̀jẹ̀ ara yín sílẹ̀ nínú ẹ̀ èèwọ̀ sí ni kẹ́ ẹ gba dúkìá ara yín lọ́wọ́ ara yín lọ́nà àìtọ́
nínú ẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ìní kẹ́ tẹ̀jẹ̀ ara yín lẹ̀ lọ́jẹ́ wọ̀ fún yín nílé ayé yín, kẹ́ gba dúkìá ara yín lọ́nà ẹ̀tọ́ lọ́jẹ́ èèwọ̀ láàrin ara yín, bẹ́ẹ̀ sì ní lọ títí tí èdè ọjọ́ gbìndì àlìkíyámà. fìṣàríkùn hàdà bí ó ṣe jẹ́wọ̀ kẹ́ tẹ̀jẹ̀ ara yín lẹ̀ lóṣù sílẹ̀ àjì tẹ́ wà yìí ẹ̀rí, tàbí kẹ́ gba dúkìá ara yín lọ́nà ẹ̀tọ́ lóṣù sílẹ̀ àjì tẹ́ wà yìí, bẹ́ẹ̀ ló jẹ́wọ̀ fún yín kẹ́ ta ẹ̀jẹ̀ ara yín lẹ̀ tàbí kí ẹ gba dúkìá ara yín lọ́nà àìtọ́ láàrin ara yín síra yín. ìbáládìkùn àdà nílùú tẹ́ wà yìí tó jẹ́ ilẹ̀ Mákà, ilẹ̀ mímọ́, ilẹ̀ tí èèyàn ti gbọ́dọ̀ sá fún dídẹ́ṣẹ̀ sọ́lọ́hun, bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ para yín bẹ́ẹ̀, ẹ gbọ́dọ̀ gba dúkìá ara yín lọ́nà ẹ̀tọ́ ń bẹ́ẹ̀, bẹ́ẹ̀ lẹ́ gbọ́dọ̀ máa para yín, ẹ gbọ́dọ̀ máa gba dúkìá ara yín lọ́nà ẹ̀tọ́ nílé ayé yín títí dọjọ́ ìgbéǹde àlìkíyámà, torí pé èèwọ̀ ni kẹ́ ẹ para yín, èèwọ̀ ni kẹ́ ẹ máa gba dúkìá ara yín lọ́nà ẹ̀tọ́. ìṣẹ́ Ọlọ́run wa sọ yìí pé gbogbo iṣẹ́ àtàṣà ìgbà ìmọ̀kànmọ̀kàn tọ́lọ́wọ́n bò tí ìran mi níṣẹ́ ìsìláàmù sí yín ó ti di tí mo gbẹ́sẹ̀ lé báyìí. ẹnìkan ò gbọ́dọ̀ dúró lórí iṣẹ́ ìgbà ìmọ̀kànmọ̀kàn ìgbà tẹ́ ẹ wà nínú bọ̀rìṣà àti ojú dúdú àti ẹsẹ̀ ẹ̀rí ẹgbọ́ ẹnìkan kanú yín ò gbọ́dọ̀ dúró lórí iṣẹ́ àtàwọn àṣà àgbà yẹn mọ́ ẹ̀rí àtòníranran àwọn ìwà pálapàla àgbà yẹn, torí gbogbo ẹ̀ ni mo ti gbẹ́sẹ̀ lé ẹ̀rí. bákan náà bẹ́ẹ̀ sì máa ń sígun síra yín, tẹ́ ẹ máa gbẹ̀san lára ara yín, tẹ́ ẹ máa para yín nípakúpa nígbà ìmọ̀kànmọ̀kàn kọ́lọ́hún tó rán mi níṣẹ́ oríire sí yín, mo ti gbẹ́sẹ̀ lé òun náà, ẹ gbọ́dọ̀ máa para yín nípakúpa mọ́. alákọ̀ọ́kọ́ ìgbẹ́sẹ̀ lé ìtàjẹ̀sílẹ̀ tí màá sì kọ́kọ́ gbẹ́sẹ̀ lé òun ní ti ọmọ Rọ̀bíà ọmọ Haris tó ṣe yí pé àwọn ìdílé Hùsẹ́ìlì pa ẹ̀rí, tó ṣe yí pé wọ́n sì wà lórí à ń para wọn nípasẹ̀ yẹn títí dàkókò yìí. òjíṣẹ́ Ọlọ́run ló ti gbẹ́sẹ̀ lé, wọn gbọ́dọ̀ para wọn lórí eléyìí mọ́ kí wọ́n gbàgbé rẹ̀, torí pé ìṣe àìmọ̀kànmọ̀kàn ni Ọlọ́run ọba ọ̀yọ́nú sí. bákan náà ìmọ̀ gbèlégbẹ̀dá tá a mọ̀ ní rìbá tọ́wọ́pọ̀ láàrin àwùjọ yín ẹ̀rí, mo gbẹ́sẹ̀ lé yẹn náà ó ti dèèwọ̀, ẹnìkan kan ò gbọ́dọ̀ dédìí rìbá, ìmọ̀ gbèlé, ìmọ̀ gbẹ̀dámọ́ ẹ̀rí. alákọ̀ọ́kọ́ rìbá tí ń sì kọ́kọ́ gbẹ́sẹ̀ lé yìí ni rìbá Abbas ọmọ Abdulmutalib tọ́jú ọ̀nkú mi. rìbá tá a màmá Abbas ọmọ Abdulmutalib kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ láàrin àwùjọ, torí rìbá látòkè délẹ̀ ó ti dèèwọ̀, ó ti dẹ̀ṣẹ̀ láti gbà yín lọ, ẹnìkan kan kò gbọ́dọ̀ dédìí ntọ́jẹ́ owó èlé mọ́. òṣìṣẹ́ Ọlọ́run wa tún sọ yìí pé káwọn èèyàn bẹ̀rù Ọlọ́run dáadáa, ká bẹ̀rù Ọlọ́run lára àwọn obìnrin wọn, kí wọ́n lo obìnrin wọn rí, ká má fìyà jẹ obìnrin wọn, torí pé ẹ fẹ́ wọn pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ẹ̀rí, abẹ́ wọn sì dẹ̀tọ̀ fún yín láti dé pẹ̀lú àṣẹ Ọlọ́run, kì í wá sí kẹ́ ẹ máa fìyà jẹ wọn tàbí kẹ́ ẹ máa lò wọ́n bí ẹrú. Ànábì tún wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ yìí pé ojúṣe àwọn obìnrin yín ẹni yìí pé ẹni tẹ́ ẹ̀ bá fẹ́ kó wọlé yín, ẹni tẹ́ ẹ̀ bá fẹ́ kó wọ yàrá yín, tẹ́ ẹ sọ fún wọn, wọn ò gbọ́dọ̀ gbà láàyè láti wọlé yín tàbí yàrá yín, torí pé wọ́n gbọ́dọ̀ tẹ̀ láṣẹ yín. tí wọ́n bá ṣaláì tẹ̀ láṣẹ yín láàrin yìí, ẹ lè bá wọn wí, ṣùgbọ́n ìbá wọn wí, tẹ́ ẹ bá wọn wí, ẹjọ́ láàlà, ẹjọ́ fúyẹ́, ẹjọ́ ọmọ níwọ̀n bá ṣẹ́kí. tọ́ ṣùgbọ́n ojúṣe yín lórí wọn ni pé kẹ́ ẹ máa fún wọn ní jíjẹ, kẹ́ ẹ máa fún wọn ní mímu lójúpọ̀nà tó rẹwà. ẹ dáṣọ fún wọn, bàtà tí wọ́n wọ̀, gbogbo nǹkan ẹ̀ṣọ́ tí wọ́n ó lò, ojúṣe ẹ̀yin ọkùnrin ni láti ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ fáwọn aya yín wọ̀nyí, kódà pẹ̀lú dùnnú àti dárayá ni tí ò ní sí ìkanra níbẹ̀. òṣìṣẹ́ Ọlọ́run tó wá tẹ̀síwájú yìí pé bí mo ṣe fẹ́ máa padà lọ sọ́dọ̀ Ọlọ́run ọba tó rán mi sí yín yìí, màá fi nǹkan méjì lẹ̀ fún yín tó ṣe pé tẹ́ ẹ bá dìrọ̀ mọ́ méjèèjì, tẹ́ ẹ ń ṣiṣẹ́ tọ̀ wọ́n, ẹ lè sọnù, ẹ lè ṣìnà, ẹ lè ráre lẹ́yìn tí mo bá fàyè lẹ̀, ẹ sì ṣoríire, ẹ là lálẹ́ kìámà. nǹkan alákọ̀ọ́kọ́ yín ní Al-Qur'ani alápọ̀nlé, màá fi lẹ̀ fún yín, ìbàjẹ́ òní wọnú rẹ̀ tàbí kìámà òfìdé, ẹ máa tẹ̀lé, ẹ máa ṣiṣẹ́ tọ̀ ìlànà Ọlọ́run tó wà ń bẹ dáadáa. ẹ̀kejì ni ìlànà èmi Muhammad tí í ṣe súnà mi,
ẹ gbà mú ṣinṣin ẹ máa ṣiṣẹ́ tọ̀ lẹ́yìn yìí ni òjíṣẹ́ ọlọ́run á sọ yìí pé ọlọ́run á bi mí léèrè nípa yín lọ́jọ́ gbéǹde àlìkìyámà tọ́lọ́run bá tiẹ̀ wàá bi mí léèrè tọ́lọ́run bá tiẹ̀ wàá bi yín léèrè nípa mi tọ́lọ́run bá tiẹ̀ wàá bi yín léèrè nípa mi lọ́jọ́ gbéǹde àlìkìyámà kí lè sì tẹ́ fọlọ́run kí ni tẹ́ sọ fọlọ́run àwọn èèyàn wọn ní níta sọ fọlọ́run ni pé a gbà wípé ó jíṣẹ́ tọ́lọ́run rán sí wa dógóńgó fún wa in tó sì jẹ́tọ̀ kó o ṣe fún wa ní wàhálà lálàyé o ṣe láṣepé fún wa o sì kì wá ń lọ ọkọ wa lẹ́kọ̀ọ́ o pè wá sójú ọ̀nà ọlá àtòjú ọ̀nà ọlá ọlọ́run ọba dógóńgó ànábì wa na ìka àfàbẹ́ẹ̀lá rẹ̀ sókè láti fi ṣàpẹẹrẹ yìí pé òkè lọ́lọ́run wà ò ní ìwọ ọlọ́run sọ ọgbọ́ ìní wọ́n wí yìí ó jẹ́lẹ́rìí mi bó ṣe ń na ìka sókè báyìí ìní fi ń sáàmì lọ sí iwájú gbogbo àwọn èèyàn tí wọ́n lọ bìbà níwájú rẹ̀ láti sọ pé tọ́ ìní o ọgbọ́n tí wọ́n wí o mo gbìyànjú láti jíṣẹ́ tó rán mi fún wọn o jẹ́lẹ́rìí mi o jẹ́lẹ́rìí mi o ìṣẹ́ ọlọ́run tó wá sọ níparí lẹ́yìn tó ṣe báwọn lẹ́ẹ̀mẹ́ta tán wípé ẹ̀yin èèyàn tí mo bá lọ tán ẹ má padà di kèfèrí o látara kẹ́ ẹ máa tàjẹ́ ara yín sílẹ̀ látara kẹ́ ẹ máa sígun síra yín kẹ́ ẹ máa para yín torí léyìí ó lè sọ yín di kèfèrí lọ́nà ẹ̀kọ́rọ̀ mùsùlùmí ìpara wọn mùsùlùmí ìtẹ́jẹ́ ara wọn sílẹ̀ kẹ́ ẹ bẹ̀rù ọlọ́run ọba o ìṣẹ́ ọlọ́run tó wá sọ yìí pé ẹgbẹ̀gbà gbogbo bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ hajj yín lẹ́kùnrẹ́rẹ́ látara bí mo ṣe ṣe hajj mi léyìí tí ń túmọ̀ sí pé nínú kótóbà ànábì ó ní èèwọ̀ ni ká tàjẹ́ ara wa sílẹ̀ èèwọ̀ ni ká gba dúkìá ara wa ká sì jókòó tẹ̀ lọ́nà àìtọ́ nínú ṣẹ̀ríà bákan náà ni ló ń fi yé wa wípé rìbá owó èlé èèwọ̀ ni ẹ̀ṣẹ̀ ni ẹlẹ́sìn Islam kan kò gbọdọ̀ dédìí ìyà owó èlé gbígba owó èlé bákan náà ó jòyè ayé pé àwọn obìnrin a gbọ́dọ̀ máa kẹ́ wọn ni a gbọ́dọ̀ máa tọ́jú wọn ni ó sì ní ká máa gbìyànjú láti ṣe sùúrù fún wọn ó sì tún ṣe lálàyé fún wa wípé àwọn obìnrin ìdẹ́lẹ́tọ̀ wa pẹ̀lú àṣẹ ọlọ́run tó ní ká máa fẹ́ wọn ni torí pé àwọn náà ẹni àpọ́nlé ni wọ́n báwa náà ṣe jẹ́ kí ni o ẹni àpọ́nlé tó kọ́ alẹ́ kọ́ yìí pé ìlànà tọkọ bá fi ilẹ̀ fàyà ayọ̀ gbọ́dọ̀ dá kọjá àwọn báyìí ló lè wọlé mi àwọn báyìí mẹ́jọ wọn wọlé mi ayọ̀ lẹ́tọ̀ láti ṣe nǹkan tọ́tako ìlànà tí ọkọ rẹ̀ fi lélẹ̀ òṣìṣẹ́ ọlọ́run sì jòyè ayé pé obìnrin wọ iṣẹ́ ẹni tá a lè máa lù nílùkulù pàápàá tómi bá kọjá àlà tá a fi lélẹ̀ a lè bá wí ní ìbáwí tó fúyẹ́ òṣìṣẹ́ ọlọ́run sì kí a lọ pé a gbọ́dọ̀ máa gbá obìnrin wa lójú tàbí ká máa sọ ọ̀rọ̀ kùngbélù ní ọwọ́ parí ànábì ní kádìrọ̀ ọmọ Kùránì àti súnà òun dáadáa ànábì sì ń fi rinlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òkè ìlọ ọlọ́run ọba wà bìdáàtì yìí subhanahu wa ta'ala níparí ó fi rinlẹ̀ yìí pé bá a ṣe ṣe ájì wa látara bóun ṣe ṣe ájì ìhun láti rẹ́kọ̀ ẹ̀ tá a bá sì gbàgbé náà a rí i pé nípa àrùn kíkí náà ó ní ká kírun wa bóun ṣe kírun òun ó túmọ̀ sí pé a ṣe ájì wa náà bó ṣe ṣe ájì rẹ̀ eléyìí ní ṣókí àwọn nǹkan tí ànábì mẹ́nubà nínú khutuba tó ṣe fáwọn èèyàn ní ájì kan oṣù tó ṣe tó fi dágbére fún ilé ayé kọ́lọ́mbà ní sàlékún kẹ́ àtàlékún gẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam kó sì bá ní sàlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sàábé rẹ̀ kó sì àwa náà lẹ́ni ìyọ́nú sí ọlọ́run kó sì wá ní ọmọ àlìjẹ́nnà lọ́la ìjọkan ṣoṣo ọlọ́run lọ́la la hawla wala quwwata illa billah. Kọ́lọ́mù bá kọ́lọ́mù bá ní sàwọn bàbá wa ní ẹ̀san olóore àwọn èèyàn tẹ̀ tí ì jẹ́ kí á parí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ti aago náà kí ni ìbéèrè yín o. Wàlẹ́kùn sálàmù sálàmù barakatu. Àfa tẹ̀sílẹ̀ ló sọ̀rọ̀ látàrí. Ọlọ́run jẹ́ lálẹ́ barika kí ni ìbéèrè yín. Ìbéèrè tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé ṣé náà a lè bẹ̀rẹ̀ lẹ́yìn okùn ọlọ́run bá lè jọba bóyá bí okùn bí alájọbí ṣé fẹ́ẹ́ rí àsìlámù tó faramọ́ sí ká fi bẹ̀rẹ̀ wa.
ok pé okùn bí alájọbí sísàrí àfaramọ́ká ìbẹ̀rẹ̀ wa. ọlọ́run gan ni wattaqullaha alladhi tasa'aluna bihi wal arham ẹ bẹ̀rù èmi ọlọ́run bẹ́ẹ̀ máa ń fi ń bẹ̀rẹ̀ yín àti bí yín tẹ́ ẹ̀ máa ń fi ń bẹ̀rẹ̀ yín a lè pé kéèyàn wo talájọbí foríjìn lágbájá wo ti ìbí tó pa wá pọ̀ sàmójúkú òfin lórí àṣìṣe tó ṣe bá a ṣe lè fi ọlọ́run bẹ̀rẹ̀ wa wípé ká wo tọlọ́run mọ́ra wa la lè fi alájọbí tó dà wá pọ̀ bẹ̀rẹ̀ wa torí ìbí a gbọ́dọ̀ jẹ́ kí okùn rẹ̀ ọjà mọ́ wa lọ́wọ́ wallahu alam. kọ́lọ̀ bá ní sàn bá wa ní ẹ̀sán olóore náà kí ni ìbéèrè yín o. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Náà. Allah àtúnṣe náà lọ́kà. àmín. ẹ jìnnà sí rédíò yín sà. A fẹ́ bèèrè nípa hajj tí àmì sọ sọ́dọ̀ yẹ hajj ṣe ni. náà ẹ bẹ̀rẹ̀ bẹ̀tẹ̀ ẹ jìnnà sí rédíò yín sà. ájì kan oṣù péré ńlànà bí ṣe láyé iná ní tó ṣe ní ọdún kẹwàá ìjìra kò ṣe mí lẹ́yìn rẹ̀ tó ìfàyè lẹ̀ ayọ́kan oṣù péré ni ájì tó ṣe kò sáájì méjì kò ṣe mẹ́ta wallahu alam. fáǹfààní ẹ̀yin tẹ́ sọ pé ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí atẹ́gùn ni ètò yín ètò wa Nurul Islam ó náà ni ó ń wọ làkàdì lọ́wọ́ pẹ̀lú atẹ́gùn náà. Assalamu alaikum warahmatullah. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Dára kò sí àlejò ọmọ ni. sáà lè ṣe kẹ́ni. ilé ọkàn ìforílẹ̀sùn káyì tí ó fi di pé kálukú ó lè máa sùn bó ṣe tọ́ àti bó ṣe kí ni tó yẹ ká ṣe bàbá. ntọ́ yẹ ká ṣe ni ká jẹ́ kí ìbẹ̀rù ọlọ́run jẹ wá lógún so ká sì gbìyànjú ká máa rántí wípé ilé ayé yìí asán ni bí a ṣe lábọ̀ rí lọ́jọ́ gbèǹde àríkè àwọn èèyàn lẹ́yìn tá a bá kú ẹni ká gbájúmọ́ ká súnmọ́ Ọlọ́run àìsúnmọ́ Ọlọ́run àti àìkú nídìí àwọn ọ̀wọ̀ ẹ̀ṣẹ̀ ńlọ́fà àìbalẹ̀ àyà tọ́mọ̀lú tó bá ń ṣèfẹ́ Ọlọ́run tí wọ́n jìnnà sí àwọn nǹkan tọ́lọ́run bá pè ní èèwọ̀ Ọlọ́run gan náà ó máa sọ ìfàyàbalẹ̀ kalẹ̀ sílùú aráàlú gan ó máa gbádùn ká sì múlé ayé yìí ní kékeré ara tí ọ̀fà ìfà tó mú kọ́mọ̀sì sí ìfàyàbalẹ̀ ni pé òun kálukú ti sọlé ayé di bàbàrà òun kálukú ń wá bí ó sá ṣe ní dúníà ẹ̀ báyìí tó láti tí ó rówó ná ìyá apá kí wàhálà máa ṣẹlẹ̀ so kó ní kálukú ọmọ fi nísinmi. bàbá ìbéèrè mo fẹ́ ka sáré náà rẹ̀ làlórí wo ló lè kọlù yàn tíyàn fi lè gba owó rìbá tàbí tíyàn fi lè ṣe sìnà. àwọn àfọ̀ sọ pé làlórí kan ìyẹn pé nǹkan kànáńgídá kan ló lè rọ́lùyàn téèyàn fi lè gbowó èlé o wọn ò sọ yìí pé wàhálà kan ló lè ṣẹlẹ̀ téèyàn fi lè lọ ṣe sìnà tí sìnà ó fi dẹ̀tọ́ fún yàn èèwọ̀ ní sìnà láti bẹ̀rẹ̀ dé parí kò sí làlùrí tó lè rọ́yàn débi sìnà èèwọ̀ ní rìbá látòkè délẹ̀ kò sí làlùrí tó lè rọ́lùyàn téèyàn fi lè lọ yàwó èlé o. pẹ̀lú gbọ́dọ̀ tó bá tó di ní ọjọ́ mẹ́jọ á tún máa tún láǹfààní àti gbọ́ra wa bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa kẹ́tẹ́kẹ́tẹ́ nílé èrò mi ti ń lù fa òun náà ni Adéwùmí Àlùkò àkọlọ́n kọ́ bá ní ṣe àgbéga fún wọn ní ẹnu iṣẹ́ olóòtú ètò ni Alhaji Tahir Abọ́ládé imam ilal amam insha Allah ọmọ yahinas Islam Abdulrahman Aleka Muhammad Al-Awwal títí ọjọ́ mẹ́jọ ma'asalama. كل الخلائق حاضرة كل السرائر بادية